Ní orúkọ ti Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀gá àgbà tó ń fún wa ní ètò ìṣe ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú etí tó ń bá mi gbọ́ ètò yìí látìgbà tí a ti bẹ̀rẹ̀. Yorùbá ní ibi tí a bá roko sí ibẹ̀ là á ti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àkọlé ètò tá à ń gbé yẹ̀wò ọdún bẹbẹ nílẹ̀ Yorùbá, a ti sọ Aláàfin Ajíbóyèdé. Ẹnì kejì tó tún ṣe ó là ń pè ní Aláàfin Àtìbà àtọba tẹ́lẹ̀. Aláàfin Àtìbà àtọba tẹ́lẹ̀, ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú, èyí tó lògbà láàrin 1775 sí 1805. Torí ńgbà tó lògbà tán, ìyẹn Aláàfin Abíọ́dún ni Àólẹ̀ gbà á. Àólẹ̀ tó lògbà láàrin 1805 sí 1811. Ní kété tí Aláàfin Àtìbà àtọba tẹ́lẹ̀ tó sọ fún gbogbo ayé pé òun ó ṣe ọdún bẹbẹ, ìmùlẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó fi ṣe kàkànfò ẹlẹ́ẹ̀kẹwàá tá à ń pè ní Kúrúnmí Àjàdí Ìpo, ọkọ Mùsádéwìn ní Ìjàyè, ó tako Aláàfin Àtìbà. Ó ní ò gbọdọ̀ ṣe ọdún bẹbẹ. Àtìbà wá wo ọ̀tún ó wo òsì, ó ní kí ló kù tọ́lọ́run ò ṣe fóun. Kí nìdí pàtàkì tó ò fi ní sọdún bẹbẹ? Ìbá àjọ̀dún kú ní tó bá rí ó jẹ́, sóun ò tí ì dàgbà tó àti kú ni òun ó sọdún bẹbẹ. Wọ́n bá múra lọ́tún, wọ́n múra lósì. Gẹ́gẹ́ bá a ṣe sọ ṣáájú, ọdún mẹ́ta l'Aláàfin fi ṣe ọdún bẹbẹ, tí Basọ̀run tí ó lo oṣù mẹ́ta. Káwé àfọ̀, nǹkan tó wá jẹ́ kàyéfì níbi ọdún bẹbẹ tí Àtìbà ni wípé ńgbà tí ń lọ káàkiri ìlú Ọ̀yọ́, ó padà lọ sí Bàrà. Bàrà yìí sì ní òkú Aláàfin wọn gbé wọbẹ̀. Ó ń lọbẹ̀ lóyè ni. Ara mi rírí. Lẹ́yìn èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn egúngún, ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe. Ńgbà wá di pé kó tó di pé yóò wàjà, àwọn àbàdà ajégúnjẹran ni wọ́n wá rò sọ́tún wọ́n rò sósì láyé Balógun Ìbíkúnlé àbúrò Tókí àti Ìbíkúnlé, àwọn méjèèjì wá látògbómọ̀ṣọ́ ni kó tó wá fi Ìbàdàn sílẹ̀. Ògúnmọ́lá ọmọ Fésù nílùú Ìwó, òun jẹ́ ọ̀tún rẹ̀. Ọ̀ṣúndínà bàbá Sùmọ́nú Àpáńpá, èyí tó wá jagun jálumi nígboro ìlú Ìkìrun. Sùmọ́nú Àpáńpá yìí ó nílé, ó ní agboolé ní Ìkìrun tí wọ́n ń pè ní ilé Àpáńpá. Gbogbo wọn bá kóra wọn jọ, wọ́n lọ bá Aláàfin ṣe ọdún bẹbẹ. Ìtí àwọn Ìbàdàn kókó tí wọ́n bá lọ ní wípé kí àwọn ó máa ja ogun lọ́tún, káwọn máa ja ogun lósì. Kó wá jẹ́ pé tẹ́nìkan bá wá ṣubú nú àwọn, ọmọ táwọn bí kò ní lè jogún àwọn. Àbúrò tàbẹ́gbọ́n kan tó jọ̀lẹ̀ tí ò ní lè jagun ní ó wá jogún dúkìá wọn. Àwọn ò fẹ́ mọ́. Wọn ò sì lè dá kíní ṣe láì jẹ́ pé Aláàfin fi àṣẹ sí. Gbogbo wọn bá kóra wọn lọ́dọ̀ Ọ̀yọ́.
wọ́n dọ́dọ̀ kú bàbá yèyí, òòṣà bá bọ òòṣà, ọ̀ràn bá bọ ọ̀ràn, èyí tí ń jẹran lọ́wọ́ tó tún béèrè míì. Àtìbá tó bá tẹ́lẹ̀, ọmọ Aláàfin Abíọ́dún, ọmọ ẹni Olúfọ́n lákè ìtàn, bàbá Adélù tí jẹ́ Lágóyè, bàbá Adéyẹmí àkọ́kọ́, Adéyẹmí àkọ́kọ́, bàbá Adéníran bàbá Ọláyíwọlá tí jẹ́ Lámídì, èyí tó wàjà láìpẹ́ yìí. Wọ́n kọ́ wọ́n rò f'Àtìbá. Àtìbá ní sẹ́yìn tẹ́ ẹ fẹ́ nù, wọ́n ní táwọn fẹ́ nù, wípé ọmọ bíbí inú àwọn ni àwọn fẹ́ kó máa jẹ ogún àwọn, nítorí pé àwọn ò fẹ́ ẹnikẹ́ni kó máa jogún àwọn. Aláàfin láṣẹ́gun, Àtìbá láṣẹ́gun, ikú bàbá yìí láṣẹ́gun. Bẹ́ẹ̀ sì ni ìní wọn máa sọ pé àjíṣe bí Ọ̀yọ́ láàrin, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yọ́ làṣẹ wà títí kárí gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. Bátìbá ti sọ̀rọ̀ yẹn, inú àwọn Ìbàdàn dùn, bẹ́ẹ̀ náà ló sì kárí gbogbo ayé, nítorí pé òfin kan wà t'Àtìbá náà fẹ́ parẹ́. Wọ́n fẹ́ máa lọ ní ẹ jókòó, èmi náà fẹ́ gba nǹkan lọ yín. Wọ́n ní kí ni bàbá? Wọ́n ní Àtìbá ní òfin kí ọba ó kú kárẹ̀ máa rí ó tẹ̀lé, òun ò fẹ́ mọ́. Òfin yẹn sì bẹ̀rẹ̀ lórí Aláàfin Òjígí, nígbà tí àrẹ̀mọ rẹ̀ tí a ń pè ní Olúkẹ́ tó ṣe ọlá ṣe, tó sì ìwà hù sí àwọn Ọ̀yọ́mèsì. Ibẹ̀ ní Basọ̀run ìgbà náà ló ti lo agbára ẹ̀, wípé tí Òjígí bá ti lọ k'Olúkẹ́ ó tẹ̀lé. Bẹ́ẹ̀ náà ló sì rí káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Ṣùgbọ́n Àtìbá ó pa òfin yẹn rẹ́. Ó ní tí òun bá lọ síbi àgbáre any moment from now, Adélù tí ṣe àkọ́bí òun, tí ṣe àrẹ̀mọ òun lòun fẹ́ kó gorí oyè, lòun fẹ́ kó gorí ọlá, kò fẹ́ kó gorí ipò. Ìbíkúnlẹ̀ àti Ògúnmọ́lá pẹ̀lú Ọ̀ṣọ́dúnrún náà wọ́n bá wojú ara wọn. Wọ́n ní bàbá ṣé òjò bá ń lọ? Kábíyèsí ni tó ń fẹ́ nù. Ó nítorí pé tó ń bá lọ tán, òun fura wípé ọ̀rẹ́ òun tí í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí yóò gbógun dìde. Ìbíkúnlẹ̀ àti Ògúnmọ́lá rẹ́rìn. Wọ́n ní kábíyèsí lánàá nù, kì í ṣe lónìí. Lánàá ni kì í ṣe lénìí. Tó bá gbógun dìde, àwọn ò gbógun tì í. Ìbàdàn àná ti yàtọ̀ sí tòní, abẹfẹ́lẹ́ làwọn. Bẹ́ẹ̀ náà sì ni kàwé àfọ̀ Àtìbá ó lọ bí àgbáre. Wọ́n yí òfin yẹn padà ní 1858 l'Àtìbá ló yí òfin yẹn padà pé láti wákàtí lọ, látàsìkò yìí lọ, àrẹ̀mọ kankan ò gbọdọ̀ bá bàbá ẹ̀ lọ́mọ, òun yóò máa jẹ ọba tí àwọn aráàlú bá ti fi ọwọ́ sí. Inú àwọn Ìbàdàn dùn, inú adé Àtìbá òun náà gbà fọ́lọ́run, inú ẹ̀ dùn. Láìpẹ́ láì jìnnà bàbá lọ bí àgbáre, bàbá Adélù lọ bí àgbáre. Nígbòdì 1859 àwọn Ọ̀yọ́mèsì wọ́n bá fi Adélù, wọ́n bá fi jẹ ọba. Nígbà fi jẹ Aláàfin gẹ́gẹ́ bí tí Àtìbá sọ ṣáájú, Kúrúnmí bá gbé ogun dìde. Nítorí yẹ kí Kúrúnmí ó sì ní kó náà wá forí balẹ̀ gẹ́gẹ́ bí olóyè níwájú Adélù. Ṣùgbọ́n Kúrúnmí Àjàdí Ìpó, gbogbo tí ń jẹ́ Kakanfò, ìjàngbọ̀n ní, ìrìn Kakanfò, ìjàngbọ̀n ní. Ẹ̀yin èèyàn mi, ó dáa kí ó wú yàn kéèyàn ó jẹ ẹran kó pẹ́ lẹ́nu. Òǹfà náà ní jàngbọ̀n ó. Wọ́n ti ń ṣẹ́jú sí mi. Ní kúkúrú, Aláàfin Àtìbá ló sọdún bẹ̀bẹ̀ ní 1858. Ajíbóyèdé ṣe àtòrà mẹ́ta péré náà ló sọdún bẹ̀bẹ̀ gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire tá ń fẹ́ kú. Ẹnì kẹta
ẹ̀yin ní dákọ̀ rẹ fún yín, ẹ̀yin náà lọ wádìí ẹ̀ lọ wádìí ẹ̀. Ẹ bá mi share program yìí, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe, kẹ́ share káàkiri àgbáńlá yìí, kí wọ́n mọ̀ pé Akàsálíkà, Yorùbá létò, Yorùbá nítàn, Yorùbá ní àrọ́bá tí sí baba ńlá baba ìtàn. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní ètò ìṣe, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tí ń wò mí àti etí tí ń bá mi gbọ́. Àjọṣe gbogbo ò ní bàjẹ́. Ire o, ó dàárọ̀.